Ẹ káàbọ̀ padà nínú àwọn ẹ̀kọ́ ìṣáájú lórí ìtẹ̀lé indices yìí. Mo ṣàlàyé àwọn òfin ọlọ́kanòjọ̀kan eléyìí tí ó rọ̀ mọ́ indices, pàápàá jùlọ nígbà tí index wa tó bá jẹ́ integer, bóyá positive ni o, negative ni àbí zero. Bó ni tó bá jẹ́ pé index wa tó bá jẹ́ rational number ńkọ́? Òun ni pé tó bá jẹ́ pé tí nọ́mbà òun bá rù tó bá jẹ́ pé fraction ni. Nínú ẹ̀kọ́ yìí màá máa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ mú gègé yín kẹ́ bá mi ká lọ. Yóò jẹ́ 3 raised power 4. Nínú àwọn òfin tá a tún gbọ́dọ̀ dì mú, òun náà ni fractional indices. Kí la ń pè ní fractional indices? Òun náà ni pé tá a bá fẹ́ lo radical wa, níbi tá a ti lè wá nínú òfin àkọ́kọ́, òun náà ni pé tá a bá ní square root yóò mọ dàbí half ni o, raised power half. Tẹ́ bá ní square root of x bí raised power half ni ó mọ jẹ́. Tẹ́ bá ní cube root of x, ó dàbí ká sọ pé x raised power 1/3 ni o. Ajá sí pé tí n bá ní y raised power 1/5 yóò mọ dàbí kí mo ní kí ni o fifth root of y. Kí wá láwọn fifth root? Third root, tá à ń sọ cube root, fourth root yìí. Òun náà ni pé tí n bá ní square root of number bí 25 gẹ́gẹ́ bí àpẹẹrẹ, màá ṣàlàyé òfin yìí, màá proof ẹ̀ bó ṣe jẹ́ bẹ́ẹ̀. Òun náà ni pé kí ni nọ́mbà tí màá multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mejì tí ó mọ fún mi 25. Kí ni? Ẹ rí i pé 5 ni o. Tó ti bá ní 5 times 5 yóò mọ fún mi ní kí ni o? Yóò mọ fún mi ní 25. Kódà minus 5 náà wà ń bẹ̀. Tó ti bá ní minus 5 times minus 5 òun náà mọ ṣe kí ni o? Òun náà mọ fún mi ní 5. Mo rò bó ti yí wá báwọn. Ọ̀yà tí n bá ní cube root of minus 8 ìtumọ̀ rẹ̀ náà ni pé kí ni nọ́mbà tí màá multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tí ó mọ fún mi ní minus 8. So òun náà ní kí ni? Òun ni ó mọ jẹ́ minus 2. Tó mọ̀ pé minus 2 times minus 2 times minus 2 ẹ̀ pé minus 8 ni ó mọ fún mi. Olùkọ́ ti yọ àmà ká gbọ́ òfin yẹn yé. Ajá pé tí wọ́n bá ní fifth root of y, òun náà ní pé kí ni nọ́mbà tá a máa multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀márùn tí ó mọ fún wa ní y. Ọ̀yà nth root of a ńkọ́? Kí ni nọ́mbà tí màá máa multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mẹ́ni tí ó mọ fún mi ní a. So nth root of a yìí pẹ̀lú àlàyé tí mo ṣe yóò máa jẹ́ kí ni a raised power half. Ẹ dákun ẹ jẹ́ ká di òfin yẹn mú bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀. Tí n bá ní square root of 25 times square root of 25 mọ̀ pé yóò mọ̀ fún mi ní 5 times 5 ilé ìtọ́jẹ́ 25 zero ni ó ti yé. Ọ̀dà bó wà ní kápẹ́ bá kọ́ pé kí ni o 25 raised power half times 25 raised power half. Ṣé pé tí n bá fẹ́ lò òfin yẹn náà fún òfin multiplication yóò mọ̀ jẹ́ 25 raised power half plus half. Ìyẹn jẹ́ 25 raised power 1 àti jẹ́ 25. Ẹ pé kankan náà la get. Ajá sí pé méjèèjì ṣe kí ni wọ́n dọ́gba láti mọ̀ pé square root of 25 wọ́n mọ̀ jẹ́ kí ni 25 raised power half. So ti lákòótán òun náà ni pé m raised power 1/n òun náà ni pé nth root of m. Mo dẹ̀ ti ṣàlàyé rẹ̀ fún wa Yorùbá. Ipe túnmọ̀ lẹ́yìn ni pé kí ni máa multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mẹ́ni tí ó mọ̀ fún mi ní m. So cube root of 27 náà ni pé kí ni nọ́mbà tó mọ̀ multiply pẹ̀lú ara rẹ̀ papọ̀ lẹ́ẹ̀mẹ́ta tí ó mọ̀ fún mi 27 òun náà ni 3. So ti yé bá wọn. Ọ̀yà nínú àwọn òfin mìíràn tí mo fẹ́ ká gbọ́yé òun náà ni o. Tí bá wà ní a raised power m/n nǹkan, mo ti mọ̀ pé mo lè tún eléyìí kọ pẹ̀lú òfin tá a kọ́ sẹ́ẹ̀kan pé kí ni yóò mọ̀ jẹ́ 1/n everything raised power m. So yóò wá bó ṣe jẹ́ bẹ́ẹ̀ tó ti ń gbádà bá sí eléyìí lẹ́sẹ̀ pé yóò mọ̀ jẹ́ 1/n times m òun náà ni m/n yìí. Kí dẹ̀ wá ní a raised power 1/n pẹ̀lú òfin bí báyìí mo ní yóò mọ̀ di nth root of a raised power m. Mo rò bó ti yé ń bá wọn. Ajá sí pé tí bá ní s raised power 2/3 ìsàlẹ̀ yóò mọ̀ di nth root rẹ̀. Yóò máa jẹ́ kí ni o cube root of s everything raised power 2. Ẹ dákun sa agbára èèyàn yé. Bó ni tí n bá ní 7 raised power 8/9 nǹkan, ajá sí pé ọmọ jẹ́ kí ni o 9th root of 7 everything raised power 8. Ẹ dákun gbogbo àwọn òfin tí mo fẹ́ ká mọ̀ nìyẹn. Gbogbo àwọn òfin tí mo fẹ́ ká mọ̀ nìyẹn. So tá bá ti á mọ̀ ẹ yẹ jẹ́ n kó gbogbo wọn lákòótán ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ lórí rẹ̀. Kí lófin alákọ̀ọ́kọ́? Òun náà ni pé tí n bá ní a raised power -1 kí n mọ́ dàrá mi láàmú òun náà ni 1/a o. Mo lá máa fi yẹgi fún. Láti ibẹ̀ náà mo ti yọ tákìtì lọ. Kí ni tákìtì lọ? Òun náà ni pé a/b raised power n raised power -n yóò mọ̀ fún mi ní kí ni? Minus yóò dàbí kí n fi tákìtì fraction yóò mọ̀ jẹ́ b/a everything raised power n. So ti bá wọn. Inú òfin ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé power 0 n number raised power 0 kí la ní yóò mọ̀ jẹ́ yóò mọ̀ fún wa ní 1. Àyàfi kí ni o? Àyàfòdo fúnra lára rẹ̀ mo sì ṣàlàyé ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta náà ni power 1. Òun náà ni pé
tó bá yẹ pa bá ní 1 gẹ́gẹ́ bí exponent wa yóò mọ̀ fún wa ní nọ́mbà òun padà 100 raised power 1 yóò mọ̀ fún wa ní 100 padà. Òfin tá tún kọ́ òun náà ni pé kí ni o a raised power m times a raised power n tí n bá ní indices tí mo bá fẹ́ multiply wọn papọ̀ tí base wọn jọ ṣe déédéé kí n mọ́ dára mi láàmú kí n kàn mú kan bẹ́ẹ̀ kí n wá ro àwọn index yẹn papọ̀. Inú òfin tá tún kọ́ òun náà ni pé kí ni o tó bá jẹ́ division ńkọ́ ẹ rí pé wọ́n jọ ní base kan náà kí n mọ́ dára mi láàmú kí n kàn sọ pé kí ni o kí n yọ àwọn index yẹn kúrò ara wọn. Inú òfin tá tún kọ́ òun náà ni kí ni o fractional indices. Òun náà ni pé a raised power 1 over n mi òun náà ni pé nth root of a àjá sí pé lákòótán a raised power m over n pẹ̀lú àlàyé tí mo ṣe tàbí kí n tó lọ ńbẹ̀ wọ́n sọ pé a raised power m everything raised power n yóò mọ̀ fún wa ní kí ni ó dàbí ká multiply wọn papọ̀. So tiye àjá sí pé a raised power 1 over n òun mọ̀ fún mi ní kí ni o nth root of a. So tiye then mo ní a raised power m over n yóò mọ̀ jẹ́ kí ni nth ẹgbẹ́ láti sàlẹ̀ nth root of a everything raised power m. Tẹ́ bá ti mọ gbogbo òfin yìí ẹ pé tí mo dẹ̀ ti ṣàlàyé rẹ̀ kò ní sí ìbéèrè kan tẹ́ ẹ lè ṣe kò ní sí ìbéèrè kan tí wọ́n gbé wá ní indices tẹ́ ẹ lè ṣe ó yẹ já máa mú wọn ní kánmọ́kánmọ́.